bá a bá ní ká máa dárúkọ àwọn sinimá tó làmìlaka ní ọdún 2025 tá a lò tán yìí tó fẹ́ parí yìí, Agbófinró ó jẹ́ ọ̀kan nínú ẹ̀. Agbófinró, ibo ló fẹ́ tán sí, ibo ló fẹ́ parí sí, kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú part 4? Ẹ̀yin ṣáà farabalẹ̀ kí ẹ máa bá wa bọ̀. Àní ta ló yìnbọn níbí? Kí ló fà á tí Ayo Olaiya ó ti drop part 4 sinimá yìí? Ó dẹ̀ dùn, ó ní agbára. Ẹ má gbàgbé pé a ti wo àkọ́kọ́ lórí Yoruba Premium, a wo ẹlẹ́ẹ̀kejì ní Yoruba Premium, ṣùgbọ́n nígbà tó wá di ẹlẹ́ẹ̀kẹta part 3 a lọ wò ó ní Ayo Olaiya Crafts, ibẹ̀ la ti wò. Kí ló fà á tí òṣèwádìí ti drop part 4 yìí báyìí? Ṣé ẹ rí fíìmù yìí ó máa gùn gan, ó sì máa ní part 5. Ẹ máa wò, ẹ rí pé mo sọ fún yín, ó sì máa ní part 5. Òṣèré wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá yìí tẹ́ ẹ fẹ́ rí? Ṣé lóòótọ́ lẹ̀yin náà ń dúró de part 4 yẹn àbí ẹ dúró dè? Ẹ jẹ́ ká máa mọ̀ ní comment section. Tẹ́ ẹ bá sì ń dúró de part 4 yẹn, ẹ máa kọ síbẹ̀ pé part 4 part 4, so àá lè mọ̀ pé no, àwọn èèyàn sì ń dúró de part 4 yẹn. Ẹ ṣé gan o, ẹ máa subscribe sí orí ìkànnì yìí lẹ́yìn ìtàgé ni.